Fathia Balogun dẹni ọdún márùndínlọ́gọ́ta lókè èèpẹ̀, èyí lọ̀rọ̀ tó sọ. Ìlúmọ̀ọ́ká pọ́nbẹ́pọrẹ́ òṣèrébìnrin onítìátà ilẹ̀ wa nì Fathia Balogun táwọn èèyàn tún mọ̀ sí Onome Aganga ti fi ìdùnnú rẹ̀ hàn sí báwọn olólùfẹ́ rẹ̀ ṣe ṣàyẹ́sí rẹ̀ fún ti àjọ̀dún ọjọ́òbí rẹ̀ lọ́dún yìí. Ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kejì ọdún 2025 tá a wà yìí lobìnrin náà dẹni ọdún márùndínlọ́gọ́ta 55 lókè èèpẹ̀. Ó sì hàn gbangba pé ayọ̀ àti ọpẹ́ gba ọkàn rẹ̀ gidigidi. Oríṣiríṣi àwọn fọ́tò rẹ̀ pẹ̀lú ọ̀kan òjọ̀kan ìmúra oge níbi tí Fathia ti ń pààrọ̀ aṣọ bí ọ̀gá lóbìnrin ọmọ bíbí agbègbè Urobo ní ìpínlẹ̀ Delta náà gbé sójú òpó Instagram rẹ̀ lórí ẹ̀rọ ayélujára láti fi bí ayọ̀ ọkàn rẹ̀ ṣe pọ̀ tó hàn. Lábẹ́ fọ́tò náà ló kọ ọ̀rọ̀ sí. Ó sọ pé mò ń ṣàjọyọ̀ bí mo ṣe di ẹni ọdún tuntun lónìí. Ọkàn mi kún fún ọpẹ́ fún gbogbo ìrírí tí mo ti ní lẹ́nu ìrìn àjò ayé mi tó gbé mi dé ipò tí mo wà yìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣe ń ràn mí lọ́wọ́ nígbà gbogbo àti fún oore ọ̀fẹ́ rẹ̀ èyí tí mo fi ń tẹ̀síwájú. Ṣìnkìn ni inú mi ń dùn lórí ìrìn àjò tó wà níwájú àti ìbùkún tó ń bọ̀ lọ́nà. Ọdún yìí, ọdún tó máa kún fún ìfẹ́, ayọ̀ àti àṣeyọrí tí kò lópin ni. Bẹ́ẹ̀ ni Fathia gbé àwọn fọ́tò rẹ̀ níbi tó ti ń rẹ́rìn músẹ́ sí i. Ọmọ ọlọ́jọ́òbí yìí fẹ́rẹ̀ má ti parí ọ̀rọ̀ rẹ̀ táwọn òṣèré tíátà ẹlẹgbẹ́ rẹ̀ àtàwọn olólùfẹ́ rẹ̀ gbogbo fi yabo ìkànnì rẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí rọ̀jò àdúrà fún un lọ́lọ́kan òjọ̀kan. Bẹ̀rẹ̀ látòrí Alex Sanni, Táyọ̀ Odúekè tí wọ́n ń pè ní Síkírátù Síndodo, Táyọ̀ Ṣóbọ̀lá ìyẹn tó Táyọ̀ Gàgà, Tóyọ̀sí Adésànyà, Fẹ́mi Adébáyọ̀ tí wọ́n tún ń pè ní Jẹ̀lílì Oníṣó, Fausat Balogun tí wọ́n ń pè ní Madam Ṣajẹ́, Rónkẹ́ Oṣòdì Òkè, Modúpẹ́ Johnson tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Fàlíwèrèpè, Mide Martins, Táyọ̀ Àmọ̀kádé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ìjẹ̀bú, Akínọlá Àyà, Bùkúnmi Olúwaṣínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ó rántí pé ọ̀sẹ̀ tó kọjá yìí ni Fathia Balogun àti ọkọ rẹ̀ tẹ́lẹ̀ Saheed Balogun tóun náà ń ṣe ọjọ́òbí rẹ̀ láyàjọ́ ọjọ́ kan náà ọjọ́ 5 oṣù kejì dáwọ́ ìdùnnú ayẹyẹ ìkẹ́kọ̀ọ́yege ọmọ wọn kan Saheed Balogun tó gboyè jáde ní fásitì Èkó ìyẹn University of Lagos UNILAG. Kì í ṣe pọ́mọ náà gboyè jáde lásán, ó wà lára àwọn tó fakọyọ jùlọ nínú ẹ̀kọ́ rẹ̀ torí ipò kìíní táwọn eléèbó ń pè ní first class ló mú. Ọdún 2000 ni Fathia Balogun àti Saheed Balogun tóun náà jẹ́ àgbà òṣèré tíátà di tọkọtaya tí Ọlọ́run sì fi ọmọ méjì ṣìkẹ́ ìgbéyàwó wọn. Àmọ́ lọ́dún díẹ̀ sẹ́yìn ni ìgbéyàwó náà forí ṣọpọ́n tí àwọn méjèèjì sì kọ ara wọn sílẹ̀. Saheed Balogun fẹ́yàwó míì, Fathia náà sì pọ̀ sókè rajà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.